Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́ẹ̀ni tí ẹ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò wípé ẹ ti wo eré Òfin Law produced by Ìtẹ̀lẹ̀. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Ṣùgbọ́n fẹ́ẹ̀ni tí ẹ bá ti wò, ẹ comment ní under comment section. Ṣùgbọ́n ẹ̀yin tí ẹ bá ti wò, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Eré yìí kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Nínú eré yìí, ẹ máa rí Ìtẹ̀lẹ̀. Ipa wo ni Ìtẹ̀lẹ̀ kó nínú eré yìí? Ìtẹ̀lẹ̀ kó ipa ọ̀gá agbófinró nínú eré Òfin Law yìí. Ó kó ipa ọ̀gá agbófinró. Kò ń ṣe pé ọ̀gá nìkan ló kó, ṣùgbọ́n ó kó ipa tó jẹ́ pé ipa òtítọ́, kò fẹ́ màgòmágó, kò sí ní ìdí ìbàjẹ́, kò sí ní ìdí màdàrú, kò sí ní ìdí ìbàjẹ́ iṣẹ́ agbófinró. Nínú eré yìí, ẹ wo ibi tí Ìtẹ̀lẹ̀ ti ń gbìyànjú láti yọ àwọn tó ń ba iṣẹ́ agbófinró yìí jẹ́, láti mú àwọn ọ̀daràn tó wà ní àyíká àti agbègbè ibi tó wà. Ẹ wo ibi tó ti ń gbìyànjú láti ṣe àwọn iṣẹ́ yìí. Ṣùgbọ́n ẹ wo àwọn colleague ẹ̀ tó jẹ́ pé wọ́n wà nínú iṣẹ́ yìí náà tó jẹ́ pé wọ́n jẹ́ junior sí. Ẹ máa wo ìpinnu wọn, plan wọn lórí Ìtẹ̀lẹ̀. Nínú eré yìí, ó kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ pé ká bá wà níbí kan, ká máa fura, ká máa ṣọ́ra, ká má dẹ̀ra lẹ̀, ká má lose guard. Ṣùgbọ́n nínú eré yìí, bí wọ́n ṣe gbìyànjú tó láti mú Ìtẹ̀lẹ̀, ṣùgbọ́n wọn ò rí mú. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí sẹ́. Àní eré yìí ó kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́. Ẹ̀yin náà mọ̀ pé nísìnyí tí Ìtẹ̀lẹ̀ bá produce, no, ó máa ń wà top notch. Nínú eré yìí tí mò ń sọ, nígbà tí wọ́n gbìyànjú láti fẹ́ mú Ìtẹ̀lẹ̀, títí tí wọ́n ò rí mú, wọ́n tún rányàn láti kàn lọ poison ọmọ ẹ̀. So wọ́n tún poison ọmọ ẹ̀, ẹ wo ọmọ ẹ̀. Bí wọ́n ṣe rush ẹ̀ lọ sí hospital yẹn nígbà tí wọ́n poison ọmọ yẹn tán. Tí wọ́n rush ẹ̀ lọ sí hospital, ọmọ yẹn wà ní coma for some days. Despite the fact wípé ọmọ yẹn wà ní coma, wọ́n sì tún lépa ẹ̀mí bàbá ẹ̀. Even nílé ẹ̀kọ́ gan tí ọmọ yẹn wà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lépa ẹ̀mí ọmọ yẹn. Wọ́n lépa ẹ̀mí bàbá ẹ̀ torí pé bàbá ẹ̀ ò sí ní ìdí màgòmágó. Kí ló dé? Torí pé àwọn tó ń jọ ń ṣiṣẹ́ nínú iṣẹ́ agbófinró yìí, wọ́n ní pé ó ń dí àwọn lọ́wọ́ oúnjẹ torí pé àwọn fẹ́ràn iṣẹ́ màgòmágó. Wọn ò fẹ́ ṣe òtítọ́ nínú iṣẹ́ yìí. Nínú eré yìí kan náà lẹ máa rí Àǹtí Sídí. Ipa wo ni Àǹtí Sídí kó? Ipa tí Àǹtí Sídí kó nínú eré yìí ni ipa agbófinró náà ni Àǹtí Sídí kó nínú eré yìí. Ṣùgbọ́n agbófinró tí Àǹtí Sídí jẹ́ nínú eré yìí, agbófinró oníbàjẹ́, corruption, kan gba owó lọ́wọ́ èèyàn tó yẹ kan gbà, kan fipá gbowó. Ipa tí àwọn kó nínú eré yìí náà nìyẹn. Oríṣiríṣi àwọn òṣèré ló wà nínú eré yìí. Ṣùgbọ́n tí ẹ bá lọ wò, ẹ máa rí one or two things láti kọ́ nínú ẹ̀kọ́ yìí. Nínú eré yìí kan náà lẹ ti máa rí Yetunde Barnabas. Ipa wo ni Yetunde kó nínú eré law yìí? Òun ni ipa agbófinró náà ni ó kó. Ṣùgbọ́n òun jẹ́ agbófinró tó jẹ́ pé olóòótọ́ náà gẹ́gẹ́ bí Ìtẹ̀lẹ̀. Ṣùgbọ́n òun fi ìfẹ́ hàn sí Ìtẹ̀lẹ̀. Ó fẹ́ràn Ìtẹ̀lẹ̀ láti kó jẹ́ olówó orí òun, yàtọ̀ sí pé wọ́n jọ ń ṣe iṣẹ́ kan náà. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Ṣùgbọ́n tí ẹ bá wò, ọ̀rọ̀ tí mo sọ máa yé yín. Ẹ máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú eré yìí. Ẹ̀yin tí ẹ bá come across video mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment. Thank you guys. See you guys in my next video. Bye.